Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Ẹ bá wa wo àwọn fọ́nrán wa, ẹ bá wa comment, ẹ bá wa share, kẹ́sì bá wa like àwọn fọ́nrán wa. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ bí ẹ ṣe ń tẹ̀lé wa lọ. Ọ̀rọ̀ nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò ní wákàtí ọ̀wọ̀ yìí, òun ni ọ̀rọ̀ kòríkòsùn. Nítorí pé nígbà tí a kọjá ní orí ẹ̀rọ ayélujára, a rí obìnrin kan tí ó ké gbàǹjarè tó sọ pé ẹ gbà mí o, ọ̀rẹ́ kòríkòsùn mi ó ti ba ìgbéyàwó mi jẹ́ o. Oṣù 3 péré mo lò nínú ìgbéyàwó tí ọ̀rẹ́ kòríkòsùn mi tí ó ṣe best lady mi nígbà tí mo ṣe ìyàwó, ó ti ba ìgbéyàwó mi jẹ́. Odidi oṣù 3 péré ni àtọkọ mi fi gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ láya. Mo wá wo fọ́nrán yẹn, mo wá study fọ́nrán yẹn dáadáa. Mo wá ní ká wá fi ẹ̀kọ́ kan tàbí méjì ká wá fi kọ́ ara wa ní orí ẹ̀. Nítorí pé àwọn àgbàlagbà máa pòwe wípé àṣìṣe ẹnìkan ló máa tó ẹnìkan sọ́nà. Ìṣubú ẹnìkan á sì máa gbé ẹnìkan dìde. Lágbára Ọlọ́run ọba, àwa ò ní ṣubú fún ẹlòmíì dìde o. Àmín. Kí ni wọ́n ń pè ní kòríkòsùn? Èmi wá dára mi lóhùn pé ọ̀rẹ́ àbòsí, òun ni wọ́n ń pè ní kòríkòsùn. Èmi àti best lady mi, ọ̀rẹ́ mi ni, in fact àtijọ́ wà tipẹ́tipẹ́. Tábàlà wo kòríkòsùn mi yẹn dáadáa, àwọn méjèèjì ti ṣe nǹkan àbòsí sí ọwọ́ ara wọn tó máa sọ fún wa pé kòríkòsùn mi ni ẹ̀hún. Bá mi bò àṣírí yẹn, o mọ̀ pé ó ti di awo báyìí, ẹ bá mi bò. Ìkejì náà ẹ̀wọ̀n náà ti mọ àṣírí mi, bóyá ó ti jọ mọ àlè ara wọn ni, tàbí ó ti jọ ṣèwà àbàjẹ́ kan síbi kan wá pera wọn ní kòríkòsùn. Mo ṣe ìgbéyàwó ní November 6, 2024. Èmi àti best lady mi, ọ̀rẹ́ mi ni, in fact àtijọ́ wà tipẹ́tipẹ́. Tó bá pè mí lórí fídíò call, ìhòòhò ni mo máa ń wà lọ́pọ̀ ìgbà. Tó bá pè mí, mo lè wà ní bedroom ní ìhòòhò. A máa jọ sọ̀rọ̀ ní fídíò call. Èmi ò sì mọ̀ pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn, ó ti ń rẹ́kọ̀dù mi, ó ti ń screenshot mi. Tipẹ́tipẹ́ ó ti ṣe, ó ti ní fídíò mi lọ́wọ́ tó pọ̀, naked fídíò mi. Nígbà tó wá yá, bó ṣe ń sẹ́ndì fídíò yẹn sí àwọn ẹbí ọkọ mi nìyẹn. Ó kọ́kọ́ sẹ́ndì sí ọkọ mi, ó tún sẹ́ndì sí ọkọ mi. Bí àwọn ẹbí ọkọ mi àti ọkọ mi bó ṣe gbógun dìde sí mi nìyẹn. Wọ́n kọ́kọ́ ń bá mi jà, ṣùgbọ́n èmi ò mọ̀ tán bá mi jà sí. Nígbà tí wọ́n á fi gbogbo fídíò mi hàn mí, mo wá ní so ó wá parọ́ mọ́ mi pé ilé ọkùnrin ni mo ti wà, tí mo ti máa ń ṣe gbogbo àwọn fídíò yẹn, pé ilé ọkùnrin mo máa ń wà. Lórí fọ́nrán yìí, tá bá wo fọ́nrán yìí dáadáa, òun ni mo fi wá rò pé kò fi bẹ́ẹ̀ sí ọ̀rẹ́ mọ́, ká wẹ́ni bá rìn ló kù. Ẹ̀yin èèyàn mi káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé tẹ́ ti ń gbọ́ mi, pàápàá jùlọ àwa obìnrin. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan báyìí, torí pé tá bá ní ọkọ àfẹ́sọ́nà, ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́, ó sì ń ṣẹlẹ̀ dì sí yín. Ṣé ẹ mọ̀ pé nínú ìwé wa tí a máa ń kà tó jẹ́ inú Bíbélì, á ní bó ti ń ṣẹlẹ̀ láti tìkọ́ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Gbogbo nǹkan tá a kà síwájú yẹn, a mọ̀ pé èpè ni o. Àsìwà máa ṣe àmì sí, àsọ pé àmín. Bó ṣe ń ṣẹlẹ̀ láyé ìgbà òun náà ló ṣe ń ṣẹlẹ̀ nísìnyí, kò ṣe pé nísìnyí ni ó ti ń ṣẹlẹ̀, ó ti wà látayébáyé. Àwọn Yorùbá kan á máa pòwe wípé bí iṣu ẹni bá ta, ó yẹ kí a máa fọwọ́ bò ó jẹ ni. Kí ni nǹkan tó jẹ́ kí n lọ mú òwe yẹn wá? Nígbà tí a bá ní àfẹ́sọ́nà ọkùnrin, tí àfẹ́sọ́nà ọkùnrin yẹn tó ń ṣe dáadáa sí wa, bóyá nù wá dùn jù ni àwa pé ọ̀rẹ́ mi kòríkòsùn mi, ó yá gíìsì, ó yá gbọ́ nǹkan tí mo rí lénìí, ó yá rí nǹkan tí mo ní. Àwa sọ fún pé àfẹ́sọ́nà mi sọ pé tó bá di oṣù tó ń bọ̀ máa rọkọ̀ fún wọn. Ọ̀rẹ́ ẹ tó tẹ̀ pé ń kòríkòsùn sẹ́ni, ó lè ní ẹ̀mí agbára kan nínú, àwa lọ fi ẹ̀mí òkùnkùn ẹ̀ á fi yí akọrí pé gbogbo nǹkan ọ̀rẹ́ ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ó dojúrú, tàbí kó sọ pé òwúwà kan, tàbí kó wọ́n gbọ́dọ̀ ṣàṣìṣe kan tó fi máa dà ẹ́ nù. Ó mọ̀ pé látara nǹkan ayọ̀ inú ẹ tó dùn jù tó ti lọ sọ fún èèyàn, òun ló bà gbogbo ẹ̀ jẹ́. Ìyẹn àkọ́kọ́. Ẹlòmíì tẹ̀ nìyí, ẹlẹ́dàá ẹ̀ kò gbà yí pé
kí n bá fẹ́ ṣe nǹkan tàbí tó ti wà lójú ọ̀nà kí n sọ fún ẹlòmíràn wákàtí tó ti ń sọ fún ẹlòmíràn yẹn òun gangan ni kò ní rí kíní yẹn ṣe nítorí pé àyànmọ́ tó gbé wá sí ilé ayé ni pé ohun kan tó bá fẹ́ ṣe fi pamọ́ sí odò òkun rẹ má ṣe sọ fún ẹnikẹ́ni ọjọ́ tó bá ti sọ fún èèyàn ọjọ́ ẹni kíní yẹn ti bàjẹ́ kò ní ṣeé ṣe mọ́ àyànmọ́ wa ni ó kì í ṣe pé a rí aburú kankan bẹ̀ ohun tá a gbé wá sí ilé ayé òun ni gangan ni ṣùgbọ́n nígbà tí ẹlòmíì ò bá wá ara rẹ̀ rí kò ní mọ nǹkan tó jẹ́ pé ókè eléyìí ló yẹ kí n ṣe eléyìí ni ò yẹ kí n ṣe. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun ni ìwọ ìyàwó ilé gbọ́dọ̀ mọ̀ yìí pé ìyàwó ilé lòun ó ti kúrò nígbà tó wà ní single ó ti kúrò nígbà tó ń wọkọ̀ ó ti kúrò nígbà tó wà tó ní àfẹ́sọ́nà ó ti dẹni tó ní ọkọ sílé ó wá ń sọ yìí pé kòríkòsùn mi pè tí n bá wà ní bẹtúùmù gan pàápàá tí n bá wà ní wòwò máa gbé nígbà tí ìwọ wà ní wòwò tí kòríkòsùn rẹ pè ọ́ bóyá kò tí ì lọ́kọ ni tàbí ó ti lọ́kọ tàbí pé àfẹ́sọ́nà rẹ̀ ló wà ń bẹ̀ ó wá ń pè ẹ́ ìjẹ́sẹ̀ ìwọ mọ̀ bóyá ẹni tí ó jọ ń wò bóyá pé méjì bóyá pé mẹ́ta ń bẹ̀. nígbà tí wọ́n á fi gbogbo fídíò mi hàn mí mo wá ní so wá parọ́ mọ́ mi pé ilé ọkùnrin ni mo ti wà tí mo ti máa ń ṣe gbogbo àwọn fídíò yẹn pé ilé ọkùnrin mo máa ń wà ìyá ọkọ mi ṣáà ní kọkọ mi lé mi jáde àtìgbà yẹn bẹ́ẹ̀ ni àárín mi àtọkọ mi ti dàrú odidi oṣù 3 péré ni mi àtọkọ mi fi gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ láya. ìjẹ́ tí wọ́n mọ̀ bóyá ó ń ṣe screen record ẹ tàbí ó ṣe screenshot ẹ gbogbo bó ṣe wà níwòwò tó fẹ́ fi ṣe jàǹbá fún ẹ lọ́jọ́ ọ̀la. ìyẹ́dẹ́lẹ́kejì obìnrin yìí sọ̀rọ̀ àánú rẹ̀ ṣe mí ṣùgbọ́n ọlọ́run nìkan ló lè kó yọ ọlọ́run nìkan ló lè jẹ́ kí àwíjàre rẹ̀ kí ó ní ẹsẹ̀ ńlẹ̀ níwájú ọkọ rẹ̀ àti níwájú àwọn èèyàn ọkọ rẹ̀ nítorí pé kò sẹ́ni tó lè wẹ̀ mọ́ àfi ọlọ́run ọ̀gá ògo nìkan. obìnrin tó jẹ́ kòríkòsùn arábìnrin yìí ó wá send gbogbo àwọn videos àwọn photos tó ti ṣe jọ sọ́wọ́ yẹn ó send ẹ̀ sí ọkọ rẹ̀ ó send ẹ̀ sí ọkọ rẹ̀ kí ni nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ fún wa ẹ̀yin obìnrin tẹ̀ ń wò mí káàkiri gbogbo àgbálá ayé ni pé obìnrin yìí bóyá kò ní ọkọ gidi rí bóyá kò ní àfẹ́sọ́nà gidi rí ó wá wò pé ilé tiẹ̀ ń dùn ó dẹ̀ ti fẹ́ gbọ́ ọkọ yẹn mọ́ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ látàrí gbogbo nǹkan tó ti ń sọ fún mi pé ọkọ mi ṣe nǹkan báyìí fún mi ọkọ mi ṣe nǹkan báyìí fún mi oúnjẹ báyìí la jẹ lálẹ́ àná iye báyìí ló ń fún mi lówó ọbẹ̀ iye báyìí ló ń fún mi lówó oúnjẹ. àwọn àpẹ ìwọ tí ẹ ń gbádùn èmi ò gbádùn máa ṣí ẹ kúrò nídìí kúrò ní ọkọ rẹ kí n lè gbọ́kọ ẹ mọ́ ẹ lọ́wọ́ tàbí kájọ wà bákan náà. ìyẹn ẹlẹ́ẹ̀karùn níbẹ̀ ni pé àwọn obìnrin máa ń wu àwọn ìwà kan àwọn ìwà tí ò dáa tí ò tọ́ tí ó yẹ kóbìnrin tó ní làákàyè kó máa wù ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lọ́tẹ̀ ti fi kíní yẹn lọ́ ti kúrò ní ọkọ wọn. ká sọ pé gẹ́gẹ́ bí èmi bí mo ṣe jẹ́ ọkọ ìyàwó kan nísìnyí kí wọ́n máa fún ìyàwó mi ní 1000 2000 ní owó oúnjẹ fi manage o ìyàwó mi sì mọ manage púpọ̀ kọ́lọ́hún bá mi dá sí kọ́lọ́hún bá mi dọ́mọ rẹ̀ sí kọ́lọ́hún má jẹ́ ká fojú sunkún ọmọ lágbára ọlọ́run bá kọ́lọ́hún jẹ́ kí eré wa kó jẹ́ eré àṣìdálẹ́ ìyàwó mi sì mọ bó ṣe ń ṣe manage púpọ̀ kan wá dé ta àwọn akin ẹlẹgbẹ́ ẹ̀ kọjọ́ máa sọ̀rọ̀ kó máa ṣe pé èmi ọkọ mi o ọkọ mi fún ara ẹ̀ òkodoro Yorùbá 50,000 ló ń fún wa lówó ọbẹ̀ níjọ́ márùn kíyàwó ẹnìkan wá wà lẹ́gbẹ̀ẹ́ pé olórí burúkú mà ní bàbá Sádíkù o 5,000 ló ń fún mi ó sì mọ̀ pé 2,000 ni mò ń fún ìyàwó mi ṣùgbọ́n ìyàwó mi ń gbé mi pọ́ńta ó wá la fúndìmọ́kọ rẹ̀ nílé ọkọ ìyá lágbájá 50,000 ló ń fún lówó oúnjẹ o kí ló fi ṣorí tí wọn náà ṣorí kí ló tó lè máa fún mi lówó oúnjẹ rú rẹ̀ ó wá torí ẹ̀ wá kú òǹlé ọkọ rẹ̀ ó jẹ́ mọ̀nàmọ́ná ọ̀yà ẹ̀yin obìnrin ẹ lọ bèrè lọ́wọ́ àwọn obìnrin ẹlẹ́gbẹ́ yín tó ti kú òǹlé ọkọ wọn á sọ fún yín pé àwọn ò fẹ́ kí àwọn ò ní gbàdúrà kí ọ̀tá wọn kó kú òǹlé ọkọ wọn á sọ pé tọ́wọ́n bá gbọ́ tí ọ̀tá wọn bá sọ pé òun fẹ́ kú òǹlé ọkọ wọn má kúrò ń bẹ̀ o máa forí tì í nítorí pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. ẹ̀yin obìnrin gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ yìí a ò fi yẹni tó ṣẹlẹ̀ sí o ṣùgbọ́n àfihàn Ọlọ́run balógo ni ṣé ẹ mọ̀ pé síwájú mo sọ wípé ìṣubú ẹnìkan ni dìde ẹnìkan àṣìṣe ẹnìkan ni àtúnṣe ẹnìkan kọ́lọ́ má yẹ ká ṣe àṣìṣe fẹ́nìkan láti fi ṣe àtúnṣe ara rẹ̀ kọ́lọ́ má yẹ ká ṣubú kẹ́lòmí lè fi dìde. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú ta ni ẹni tó fẹ́ ṣe ẹlẹ́rìí obìnrin yìí ẹ gbọ́ nǹkan tóbìnrin sọ.
mo ṣe ìgbéyàwó ní November 6 2024 èmi àti best lady mi ọ̀rẹ́ mi ni in fact àtijọ́ wà tipẹ́tipẹ́ tó bá pè mí lórí fídíò call ìhòòhò ni mo máa ń wà lọ́pọ̀ ìgbà tó bá pè mí mo lè wà ní bedroom ní òò a máa jọ sọ̀rọ̀ ní fídíò call èmi ò sì mọ̀ pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yẹn ó ti ń rẹ́kọ̀dù mi ó ti ń screenshot mi tipẹ́tipẹ́ ó ti ṣe ó ti ní fídíò mi lọ́wọ́ tó pọ̀ naked fídíò mi nígbà tó wá yá bó ṣe ń sẹ́ndì fídíò yẹn sí àwọn ẹbí ọkọ mi nìyẹn ó kọ́ sẹ́ndì sí ọkọ mi ó tún sẹ́ndì sí ọkọ mi bí àwọn ẹbí ọkọ mi àti ọkọ mi bó ṣe gbógun dìde sí mi nìyẹn wọ́n kọ́kọ́ ń bá mi jà ṣùgbọ́n èmi ò mọ tán bá mi jà sí nígbà tí wọ́n á fi gbogbo fídíò mi hàn mí mo wá ní so wá parọ́ mọ́ mi pé ilé ọkùnrin ni mo ti wà tí mo ti máa ń ṣe gbogbo àwọn fídíò yẹn pé ilé ọkùnrin mo máa ń wà ìyá ọkọ mi ṣáà ní kọ́kọ́ mi lé mi jáde àtìgbà yẹn bẹ́ẹ̀ ni àárín mi àtọkọ mi ti dàrú odidi oṣù mẹ́ta péré ni mi àtọkọ mi fi gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ láya nígbà tó tún wá tí wọ́n á bẹ ọ̀rẹ́ mi yẹn pé kí ni mo ṣe fún ẹ tó fẹ́ fi lé mi kó lé ọkọ bó tún ṣe mú fídíò mi nude fídíò mi nìyẹn ó kàn fún káàkiri gbogbo social media ni ó sẹ́ndẹ̀ sí Instagram ó sẹ́ndẹ̀ sí YouTube ó sẹ́ndẹ̀ sí TikTok bí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọkọ mi ti lé mi jáde àwọn ẹbí ọkọ mi ò gbé kọ́ mi mọ́ àwọn èèyàn wá ní pé kí n gbé ọ̀rẹ́ mi yẹn lọ sí police station èèyàn ọmọ Nàìjíríà mi ò sí Nàìjíríà o abroad ni mo wà ẹ gbọ́ ṣé kí n gbé lọ sí police station ni àbí kí ni kí n ṣe ó ti dálé mi rú ẹ gbà mí o orúkọ mi ni Mrs. Tóyìn Mutu. ẹ̀yin obìnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ síwájú kí n tó gbé fọ́nrán ìwọlé ta lẹni tó fẹ́ ṣe ẹlẹ́rìí obìnrin yìí lọ́dọ̀ àwọn ẹbí ọkọ rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ gangan àfi ọlọ́run ọ̀gá ògo nìkan ló lè kó yọ tí ọlọ́run bá jẹ́ kí obìnrin yẹn kó ronúpìwàdà kó lọ bá ẹbí ọkọ rẹ̀ kó lọ bọ́kọ rẹ̀ pé kò ṣe bẹ́ẹ̀ o nítorí pé ilé òun ò dùn nítorí pé òun ò ní ààyò ọkàn nítorí pé òun ò rọ́kọ gidi lòun ṣe bẹ́ẹ̀ fún kóhun àti ẹ̀ lè jọ wà ní ẹgbẹ́ kan náà òun nìkan ni ṣé ẹ sì mọ̀ pé òwe Yorùbá kan sọ pé kílẹ̀ tó pòṣìkà ohun burúkú àti bàjẹ́ kọ́ ló má jẹ́ kí tiwa kó bàjẹ́ fẹ́ lòmíì. ẹ̀yin obìnrin mo fẹ́ bi yín léèrè ìbéèrè kan ṣé ọ̀ranyàn ni kẹ́ ẹ ní ọ̀rẹ́ kòríkòsùn tipá tiwọn àfi kí n bá a ṣe. ìyẹn àkọ́kọ́ obìnrin mi dẹ̀ ní tí ọkọ rẹ̀ bá ti ń rí ẹsẹ̀ tí ọ̀rẹ́ rẹ̀ ń gbé á ní ìyá alágbájá mi fẹ́ jẹ́ kó bóbìnrin ṣe ṣùgbọ́n obìnrin yẹn máa dá lóhùn àti pé ó láéláé ò lè yà mí o èmi àtọ̀rẹ́ mi àtijọ́ wà tipẹ́ láti kékeré látijọ́ wà ṣé torí pé mo wá lọ́kọ lójú máa ní kí n má ba ṣe láì mọ̀ pé ọkùnrin yẹn ti mọ nǹkan tí ó máa ṣẹlẹ̀ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ àgbà máa ṣẹ ṣùgbọ́n àwọn obìnrin wa alágídí ọkàn ló pọ̀ jù nù wọn agídí inú wọn lọ́tẹ̀ fi ń kó bára wọn lọ́pọ̀ ìgbà ayé rẹ̀ ń dára òun wí ká ó mọ̀ pé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjì lọ kò sí ọ̀rẹ́ kòríkòsùn káwẹ́ ní bárìn ló wà òkodoro Yorùbá ẹ máa bá wa wò ó ẹ bá wa share ẹ bá wa comment ẹ bá wa like àwọn fídíò wa lágbára Ọlọ́run ọba ibi tẹ́ ẹ ti mú owó tẹ́ ẹ ti fi ń ra dátà tẹ́ fi ń wo àwọn fídíò sí wa Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.